Hello. Ẹ bá mi sọ̀rọ̀ sókè mà. Ẹ kalẹ́ mà ẹ ti wà lórí afẹ́fẹ́ ilé olórogún lè tún mà. Kí lẹ̀ ń là kọjá o? Èmi nìkan ni ọkọ mi fẹ́ fà. Àdẹ̀bí ọmọ méjì. Bọ́ọ̀dùn wa ó ń lọ ó jẹ́ 10 years. Bọ́ọ̀bùn ó jẹ́ 7 years. Ẹ sọ̀rọ̀ sókè arábìnrin. Ẹ sọ̀rọ̀ sókè mà. À ń gbọ́ yín. Bọ́ọ̀dùn wa jẹ́ 10 years. Lẹ́ẹ̀kì 7 years. Ọ̀pọ̀ tí ìfẹ́ láàrin náà. Ó bá lọ láàárọ̀ báyìí tó bá wọlé láti méjìlá ní àmì yóò wà ní àmì tó ti ní láti. Ṣé ibi tẹ́ ẹ wà ẹ lè sọ̀rọ̀ sókè jù bẹ́yẹn lọ ibi tẹ́ ẹ wà mà? Mo ń sọ̀rọ̀ sá. A ṣe ń gbọ́ yín bẹ́yẹn ni ẹ sọ̀rọ̀ sókè dáadáa. A ti gbọ́ pé yìí nìkan lọkọ yín fẹ́ dẹ̀ bímọ méjì. Àkọ́bí ọdún 10, ẹ̀kejì ọdún 7. Ẹni ò sí fẹ́ láàrin ara yín kí wá ló ṣẹlẹ̀ mà? Ó wá tilẹ̀ ní pé ìgbà míì yóò wá ìgbà míì sì ni wá kiri. Ó ti pé mo ti fi ẹjọ́ sí i látàmọ́ bàbá ẹ̀ ti ẹjọ́ fẹjọ́ sí ìyá sí ìyá. Ìyá tó ń lò ní tí kò sí ẹ̀ dápọ̀ ọmọ òun tó ti jẹ́ fóònù bí bá sọ̀rọ̀ yẹn kò àtẹ́rí ní pé tó máa wá tẹ̀lé àwọn ẹ̀dẹ̀gbẹ̀ ìgbà mímọ́ràn. Ẹ ṣe àkọ́kọ́ yẹn volume fóònù yín yẹn bóyá kẹ́ try láti high tó ti yé yín mà. Mo kàn ń hardly mo fi ń gbọ́ yín mà. Lédè kan sìn ẹ wá marriage yín ti pọ́dún mélòó báyìí? Ó ti lọ bí á di 70 years. Ọdún 17. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe ń sọ̀rọ̀ sókè bẹ́yẹn ni ẹ dẹ̀ lè sọ̀rọ̀ jù bẹ́yẹn lọ. Kò sí obìnrin náà láyé tó jẹ́ ìyá wa ni àǹtí wa ni àbúrò wa ni tí ohun yín ò kí ń borí ohun wa tí ìbínú bá dé. Tí ìbínú bá dé ẹ̀yin bá mi lóhùn tẹ́ mọ́ ló ń gbà yẹn kẹ́ sọ̀rọ̀ sókè. Kò sóbì tó jẹ́ ń tú o ẹ má jẹ́ ń tàn yín o. Bóyá síkà fún yẹn ni ṣẹ̀ṣẹ̀ ń sọ tó ń ṣẹlẹ̀ ni. Kò sóbì tó jẹ́ ń tù láyé kò tí wọ́n tí ì bí. Yes, kò sóbì tó jẹ́ ń tù. O ò ní rí jòbí ìlọ̀rí ojúgò. Wọ́n pọn kan ní adákẹ́jà bí èṣù. Hello. Ìgbéyàwó ọdún 17 ẹ̀dẹ̀ bí ọmọ 2 fọ́kọ yín. Ẹ wá sọ sí pé kò sífẹ̀ẹ́ láàrin ara yín mọ́ ọkọ yín gbà mí á wálé wá sùn gbà mí kò ní wálé wá sùn. Ẹ dẹ̀ sọ fáwọn òbí ẹ̀ kí ni wọ́n sọ. Bàbá kan ni ó máa ń ṣáìdì lẹ́yìn mi nígbà yẹn tó máa ń sọ pé nǹkan tó ṣe ò dáa. Bàbá sì ti kú. Ìyá ńkọ́?